Olúwa yọ̀ǹda fún ọkùnrin tó fẹ́ fẹ́yàwó pé ó wù mí kí n rí ojú rẹ̀, kódà bí ó bá sì ríru ojú iná kò gbọdọ̀ jẹ́ ń kọ̀rọ̀, kò gbọdọ̀ jẹ́ kíni ní kọ̀rọ̀, bóyá wọn àti ọ̀rẹ́ rẹ̀ kan àbí nílé àwọn òbí rẹ̀. Ẹ̀kan náà lọ́lọ́run wá yọ̀ǹda fún ọmọ. Bọ́ bá tún fẹ́ máa rí ojú lẹ́ẹ̀kejì àti ẹ̀kẹta, ó wá ṣe lọ́lọ́ ní òsè, ó wá béèrè lọ́dọ̀ àwọn òbí rẹ̀ pé ó ti tẹ́ lọ́rùn, ẹ yọ̀ǹda fún mi. Àmọ́ kọ́ ọmọ wá tẹ̀sírọ́nù rẹ̀ gbogbo àdánwò ń bọ̀ lọ Olúwa ọgbà ká mọ tẹ̀sírọ́nù ọmọ ọlọ́mọ o pé mo tún fẹ́ wò lẹ́ẹ̀kan sí ẹ̀kan náà ni ó wò ó gbogbo tó bá fẹ́ wò ma kọ̀ tí ọlọ́run kọ ma lọ tí ẹ̀ wọn náà wá tí ẹ̀ síwájú àbí alhamdulillah ẹ̀yọ̀ǹda rẹ̀ fún mi kí n fẹ́ ọba lè wá wò nígbẹ̀ẹ̀gbẹ̀rún lẹ́yìn ìgbà wọn ló ní kẹ́ àmọ́ mo tún fẹ́ wò rárá o ẹ̀yin obìnrin náà ẹ̀sìn mọ́ Olúwa pọ́n yín lé, ẹ̀yin ọmọ wa ẹ̀yin àbúrò wa Olúwa pọ́n yín lé kọjá rándanrandan o mọ́gbà kẹ́nìkan ma wá display ara yín fún gbogbo ìgbà. Ẹ̀kan náà l'Olúwa yọ̀ǹda ẹni ó bá fẹ́ propose pé bóyá wọ́n fi ọ bí ó bá sì ti fi ọ Ọlọ́run ó ṣe tiẹ̀ fún ọ. Hādhā wallāhu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammad.